Is hereby declared the winner and is returned elected. Ìgbàgbọ́rí omi ó lé téńté ẹni tó lùwà bá fẹ́ gbéga ló lè ga. Owó olúwa ló bá dédé jàgàbáànù lórí àìmọye ẹni tó lórúkọ tó ti ṣẹ́ gidi tí ò débẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo kí ẹ kú oríire. Èmi bọ̀ ọ̀yọ́ kọkọrin ìdúpẹ́ o. Àṣẹ nígbà òjò nígbà ẹ̀rùn. Lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìrí. Tá a sáré kiri títí tí gbé kí Bọ́lá lè débẹ̀ olúwa ọba ní gbé níga. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àṣẹ lásán. Aṣíwájú gan ni wọ́n declare. Ẹ jọ̀wọ́ ọba gbogbo Akewi ẹ jẹ́ kí n fẹsẹ̀ rájọ́ díẹ̀ náà kí n tó máa mórí ewì tó kú bọ̀. Ṣé wá? Nítorí pé àsìkò sweet me oh ìdè pẹpẹ dẹ̀ mọ́. Àsìkò sweet me oh ìdè pẹpẹ dẹ̀ mọ́. Ikọ̀. Ilé jọ. Ṣúgà já àní iyọ̀ tó. Ó ṣe dùn mọ́ wa ló ṣe sí wọn nínú. Inú pé voices pẹpẹ dẹ̀ mọ́ yọ̀nà. Ọmọ ìyè pẹpẹ dẹ̀ mọ́. Wọ́n wá bínú orí nu. Láì mọ̀ pípọ̀ lọ́rùn ló ṣògo tíátíá. Bàbá bàbá Ọba Akewi yes. Kádìbò kájáwé olúborí mímọ̀ sí ẹ̀dá kọ́ lọ́jẹ́. Bólúwa bá lórí ìrẹ́kù díẹ̀ ọmọ aráyé lè mọ́ sáré wélé dédé. Ọ̀pọ̀ ń ti torí ipò wọ́n sùn kákòókò orun wọn tó dé. Tálẹ́ bá lẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé bá sùn yóò rànjú kankan ni. Ọ̀pọ̀ ti torí ipò wọn lábẹ́ tó gbóná. Tó jẹ́ pá fún wọn padà bò ó. Àsìkò tó bẹ̀ tí wọ́n kánjú látọwọ́ tutù. Ẹ jọ̀wọ́ sẹ́nu tó dégbò ní ọjà ta. Èèyàn ò gbọdọ̀ sáré kọjá kádàrá ẹ̀ láyé kó lè móríbọ́ náà nígbẹ̀yìn ọ̀rọ̀. Ẹ̀yin ẹ wá síwájú Bọ́lá Ahmed Tinubu látọdún 2007 tó ti fẹ́ díje òṣèlú fún ààrẹ. Ìgbà tí Alhaji Abubakar tó kúrò nínú ẹgbẹ́ PDP láyé Ọbásanjọ́ ń lọ bọ́ sẹ́gbẹ́ AC lásìkò ọ̀hún. Tinubu bá fún Àtíkù ní tíkẹ́ẹ̀tì láti díje kó tó di wípé ó lulẹ̀ lásìkò ọ̀hún. Lọ́dún 2011 kàkà kí Bọ́lá Tinubu ó díje fúnpò ààrẹ nítorí ẹgbẹ́ tún ti yí padà ó ti di ACN. Nuru Ribadu ní Tinubu tún fún ní tíkẹ́ẹ̀tì ààrẹ. Ọdún 2015 ni wọ́n tún pààrọ̀ ẹgbẹ́ sí APC. Àsìkò ní ààrẹ Muhammad Buhari darapọ̀ mẹ́gbẹ́. Kàkà kí jàgàbáànù ó tún kọ̀ǹtẹ́ẹ̀sì fétò ìdìbò ààrẹ ọ̀hún. President Buhari ló fún ní tíkẹ́ẹ̀tì kó jà ààrẹ. Ṣé gbogbo yín fọkàn bọ́rọ̀ mi lọ? Gbogbo ìgbà tí President Buhari fi wà nípò títí dàsìkò yìí Bọ́lá Tinubu ò gba contract lábẹ́ ìjọba àpapọ̀ rárá o. Aṣíwájú ò yọjú sọ̀rọ̀ tí ò kàn ní àsọ̀rọ̀ ọ̀kì rárá. Gbogbo tọmọ lódò idẹ finú rò ní wípé ìgbàlẹ̀ yẹn ní láyé ẹnìkan ò láyé. Gbogbo ọdún mẹ́jọ Buhari tó fẹ́ parí ní May 29, 2023 yìí Tinubu ò dún pínkín. Àfi bí pé kò sí ní Nàìjíríà rárá. Bí ṣẹlẹ̀ ráńpẹ́ bá wá ṣẹlẹ̀ ní Nàìjíríà ariwo Tinubu ni wọ́n ń pa. Àgàgà kó ṣẹlẹ̀ ní ìgboro Èkó wọn aláṣíwájú Bọ́lá Tinubu gan ló wà ńbẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kí ẹ kú oríire. Ó ti jagun àjàyè Olúwa bá sì ti ràn ọ́ lọ́wọ́. Gbogbo ẹni ẹ bá jọ kọ̀ǹtẹ́ẹ̀sì tí ò wọlé ẹ jọ̀wọ́ ẹ fọwọ́wọ́nú ń dán. Ọ̀tọ̀ kẹrù ó sá ọ̀tọ̀ kólówó ẹ̀ ó wà. Kò sẹ́ni tá a lè fẹ́rú kàn tí ò ní bọmọ jẹ́ rárá. Kò sí nínú yín tí ò lájẹ̀ndà rere fún gbogbo wa. Ikán parapọ̀ ó mọlé. Ń ṣe ni ẹjọ́ pawọ́pọ̀ kẹ́nìkan ṣoṣo. I want to appeal to His Excellency Alhaji Atiku Abubakar and His Excellency Peter Obi to accept the will of God
and join hands with Asiwaju to make Nigeria great again. Thank you. Ọba gbogbo Akewi, yes. Mo mú pátárágbá mo gbàgbà lọ́wọ́ Ajíkọ̀pé Àgbàlá. Àṣẹ gbangbala lágbàlá wà tó gbé bá lọ́wọ́. Mo gbàgbà lọ́wọ́ alágbàlá lọ́rọ̀ wá dìkanra. Àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá àtàjíkọ̀pé Àgbàlá ni mo kó fún gbogbo nígbà tí ń lògbàlògbà. Ọba Akewi o, èmi ti rápálá délé alápá ń sánpá. Mo ní wọ́n dà lápá. Wọ́n ní ìyá alálàpà ò sí lé. Àṣé kí n jà lápá kódà bíi pé kí n má lápá gún. Ẹnikẹ́ni tó bá jẹ panla má lápá. Ilé alápá ń sánpá ni wọ́n ti ń mú mi. Àìsí ilé onípanla àtàlálàpà ńkọ́ àfàìmọ̀ kí gbogbo ó máa lọ sùn nílé àlàpà. Ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ojú yín ti dá o. Ayọ̀ Adébánjọ ọ̀rọ̀ yín ṣe mí ní kàyéfì ọjọ́ mi lójú bàbá. Ó torí ọ̀tẹ̀ tàná bàbá rẹ̀ tó jẹ́lẹ̀ Yorùbá lẹ́rú. Bádìyẹ Bọ̀dé Jọ́ọ̀jì bá ń sun sínú ìsasùn tí ó mọ̀ pé lé ara òun lòún bàjẹ́. Sótún yẹ kíru Ayọ̀ Adébánjọ tá a mọ̀ sáfẹ́nifẹ́re ó kìdí síta pátọ̀ sínú ilé nítorí ìlara. Bóyá Anambra ìlú Peter Obi lọ́ọ́ padà gbé tó bá yá nítorí Bọ́lá Tinubu ti wọlé. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọwádẹ́gbẹ́ Afẹ́nifẹ́ bí ẹgbẹ́ tí mo lérò wípé ó yẹ kó mọ jà fún yan Yorùbá. Èmi ò mọ̀ pé ẹgbẹ́ irọ́ ni wọ́n ti sọra wọn dẹgbẹ́ ọ̀dàlẹ̀ gbà. Wípé ọ̀dàlẹ̀ ni ó kọjọ yàn lójúmọ́. Ẹ̀yin lẹ dalẹ̀ Awólọ́wọ̀, ẹ̀yin lẹ dalẹ̀ Bọ́lá Ìgè. Wípé ẹ dalẹ̀ Bọ́lá Tinubu kọjọ yàn lójú. Nítorí ikọ́ wíwú olóko yín kì í ṣàfiṣe. Ìran bàbá yín ní wúkọ́ fẹ́. Gbégún yín bá mọ̀ wípé òun ó padà dèèyàn. Ìwọ̀nba ní bá rọrọ̀ mọ́ lábẹ́ aṣọ. Ẹni ẹrò pín ti wájà rẹ ojú yín dàbí òdà. Ojú tọ̀dà lẹ́yìn ojú tèké. Ojú yín bí ojú ẹni arọ̀ lóye. Bọ̀dé Jọ́ọ̀jì níbi Tinubu bá dàrẹ́ Nàìjíríà. Òun á lọ tẹ̀dó sí Ghana tàbí Dubai títí a fi parí ìjọba. Kí ló dé Bọ̀dé Jọ́ọ̀jì tó jágbá òṣèlú tó wá pẹ̀lú ọ̀bọ̀jẹ́kó? Bọ́lá ti wá wọlé o. Ṣé ẹ ti wá kúrò ní Nàìjíríà? Àfàìmọ̀ kó má ṣẹ̀ṣẹ̀ lẹ́ padà fìrì kúrò lórílẹ̀‐èdè yìí. Ẹ sọrú ẹ̀ láyé President Buhari. Ṣùgbọ́n dá mi lójú bẹ́ẹ̀ lọ́bì kankan. Èké ni yín ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ẹ jẹ́ ronú kúrò nínú ọ̀tẹ̀. Bọ́lá Tinubu ìmọ̀ràn ni mo fẹ́ gbà ọ́. Àsìkò tó dórí àléfà yìí jẹ́ kára ó tu tẹrú tọmọ. Àtọmọ kékeré àtàgbàlagbà tí bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ kí wọ́n dúpẹ́. Gbogbo ẹni ara ń ni lórí owó bébà tí wọ́n yí padà báwọn. Jẹ́ kára ó tu gbogbo wa. Nàìjíríà yìí ti bàjẹ́ kọjá àlàkọ̀tán bí ohun tó lè ṣe tó lè múnú gbogbo ọmọ Nàìjíríà dùn gan là ń retí. A fẹ́